Please, may I invite the volunteers that are here. He has asked me to read this on behalf of the Lucian and the our very gallant Lucian, that Paul was the past national president of the Post-Student Association of the Music College between 1990 and 1994. In his own words, the period of his presidency was memorable and cannot be easily forgotten. Part of the Music College and most tireless, he was indeed a gallant soldier. We note the commendable and historic roles of this wonderful student, Paul Diego, Lucian College number 235. He inspired the formation of many classes and particularly galvanized us to raise funds for the development of the school. His passion for the post-student association shaped intellectual contributions to the vibrant and dynamic environment, fearlessly chasing and upholding the truth, and working zealously for the good of the school and the students. He was a patient supporter of anything good and of progress. He particularly loved God and lived a godly life. He spent his resources for the good of the church. He interacted very warmly with both young and old,
we gather to honor this great Creator, let us live by His victory. And that victory is, let us live our today for our tomorrow. A pragmatic, dynamic, didactic, energetic, astute, honest, selfless, and jovial man rests in peace. Together we will sing the old song, only the best. Only the best, the best, the best, the best is good enough for Modu Sikole, for Modu Shashale, in every walk of life. Bàbá wa ọ̀rọ̀ ẹni tí ó ti fún wa ní ìgbàgbọ́ òtítọ́ àti ìrètí tó dájú nínú ọmọ rẹ Jésù Kristi ràn wá lọ́wọ́ àwọn bẹ̀bẹ̀ lọ́dọ̀ rẹ ká lè lo ìgbésí ayé wa bí àwọn tó gbàgbọ́ tó sì ní ìgbẹ́kẹ̀lé nínú ìdàpọ̀ àwọn èèyàn mímọ́ ìdáríjì ẹ̀ṣẹ̀ àti àjíǹde ti ayérayé kí o sì fi ìdí ìgbàgbọ́ àti ìrètí yìí múlẹ̀ nínú wa ní ọjọ́ ayé wa gbogbo nípasẹ̀ Jésù Kristi Olúwa wa. Àwa fi ọpẹ́ ìyìn àti ìbùkún fún orúkọ rẹ ọ̀gá ògo jùlọ fún ìgbésí ayé rere tí ìránṣẹ́ rẹ olóògbé Paul Adéyẹgbé ẹni tí ó ti pèsè ọ̀gá rẹ kúrò nínú ayé ẹ̀ṣẹ̀ yìí. Àwa dúpẹ́ pé ó sì ti ṣe iṣẹ́ rẹ̀ nígbà tí ń ṣe ọ̀sán nínú ìjọ rẹ nínú ilé rẹ̀ àti ní àárín ẹbí. Jọ̀wọ́ Èdùmàrè má ṣe tẹ́wọ́ gba iṣẹ́ gbogbo tó ti ń ṣe lóde ayé kí o sì dárí gbogbo àìṣedéédé rẹ̀ jì í. Kọ́ wa pẹ̀lú láti lè máa fi ọkàn wa sí ọgbọ́n kí àwa pẹ̀lú bá lè jẹ́ ẹni ìtẹ́wọ́gbà ní ìkẹyìn lọ́jọ́ ayé wa nítorí Jésù Kristi olùgbàlà wa. Abẹ́bẹ̀ lọ́dọ̀ rẹ tan ìmọ́lẹ̀ àti ìtìlú rẹ sórí gbogbo ìjọ rẹ ní paradísì àti ní ayé yìí kí o sì fún ẹ lẹ́yìn máa tẹ̀lé pàṣẹ àpẹẹrẹ àwọn tí wọ́n ti fẹ́ tí wọ́n sì ti sìn ọ́ nìyí tí wọ́n sì ti wà nínú ìsìn àti ní ìkẹyìn kí àwọn pẹ̀lú wọn.
Part of the needs of the church is to have the digital program. I'm sure you know the word. How we are going to invite you. So we get yourself. So now I go to the command of the states. So God will hear us. In honor of God, for Children of the Lord shout hallelujah. Oh, bí àsìkò yìí tọrọ gáfárà wípé ó pẹ́ mi díẹ̀ kí n tó yé mi. Mo gbàdúrà wípé ó fi àsìkò yìí tọrọ gáfárà tó pẹ́ mi kí n tó dé. Mo lè gbàdúrà wípé Ọlọ́run wá tó bàbá wa sí afẹ́fẹ́ rere. Gbogbo àwọn ọmọ tí wọ́n dẹ̀ fi sílẹ̀ kò ní sí àkókò nínú ayé wa. Wájú wájú ni ọ̀pá ìdí tí wọ́n máa rí sí. Ó kọ̀wé wò. Ṣùgbọ́n iṣẹ́ olúwa nílé tó bá dẹ̀ sí ní oṣù nínú ọ̀jẹ̀. I will support the purchase of the did you say 5 million? And I know that by the grace of God, in another week, one big event is church will be there. I will support $500,000.
Ẹni á dùn, ẹ̀ ní kúsà
fọ́nà ní òkè ọ̀run àfi ìṣọwọ́ ìkẹ́ àti àánú ọlọ́run àti àwọn olólùfẹ́ gbogbo gbọ́dọ̀ máa ń wá lónà ní kábàámọ̀ Jésù Olúwa wa.
Jesus. I want to appreciate before I do the assignment I'm called upon to do. I first want to appreciate the ministers of God here, people coming from far and near to celebrate us in giving our Father a befitting burial. And also, I made a covenant with God that as our Father is aged and as we've been taking care of him, that none, no matter how old they are, to the least, he is still older than everybody, that none of us will die. And I thank God that he answered that prayer. And I told God that if he did it, I will shout 7 hallelujah in the presence of mankind. Please join me in shouting 7 hallelujah to redeem my vow to the Almighty God. Praise the Lord. 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 Praise Master Jesus. In continuation of Baba's good works in the house of God. Gbogbo wa la mọ̀ pé iṣẹ́ Ọlọ́run kò dópin títí Jésù máa fi dé, a máa ṣe lọ ni. We the children, we want to contribute. We pledge that we will contribute to the endowment fund of the church, which will later belong to the pastor. Thank you, sir. Thank you very much. Orin àkọjáde, orin tí bàbá fẹ́ lọ, wọ́n wà ní ìwé ìgbẹ́jọ́.
Everybody just come to stop. ẹjọ́ àwa ọkùnrin ká ṣí fìlà wa. ẹni tí a bí nínú obìnrin ọjọ́ kúkúrú sáà ló ní gbélé ayé ó sì kún fún òṣì ó ń dàgbà sókè akéèlulẹ̀ bí ìtànná ewéko ó ré kọjá lọ bí òjìji láì kò sì dúró ní ibì kan láàrin ìyè àwa ń bẹ nínú ikú lọ́dọ̀ ta ni àwa wa máa wá ìrànwọ́ bí kò ṣe lọ́dọ̀ rẹ olúwa ẹni tí ó ti torí ẹ̀ṣẹ̀ wa jàre láti bínú ṣùgbọ́n olúwa ọlọ́run mímọ́ jùlọ olúwa alágbára jùlọ olùgbàlà mímọ́ àti aláàánú jùlọ má fi wá sínú ìrora kí ìrora ikú tí kò ní pẹ̀kun àmín olúwa ó mọ ìkọ̀kọ̀ ọkàn wa má ṣe di etí àánú rẹ sí àdúrà wa ṣùgbọ́n olúwa mímọ́ jùlọ ọlọ́run alágbára jùlọ olùgbàlà mímọ́ àti aláàánú jùlọ dá wa sí ẹni tí ó yẹ jùlọ ní onídàájọ́ ayérayé ní òpin wákàtí wa nítorí ìrora kí ìrora ikú má jẹ́ kí a ṣubú kúrò lọ́dọ̀ rẹ. Ohun gbogbo tí bàbá fi fún mi yóò wá sọ́dọ̀ mi. Ẹnikẹ́ni tí ó bá wá sọ́dọ̀ mi, èmi kì yóò tàánù bí ó ti wù kí ó rí. Ẹni tí ó jí Jésù kúrò nínú òkú yóò fi iyè fún ara kíkú wa. Nípa ẹ̀mí tí ó ń gbé inú wa. Nítorí náà inú mi dùn ọkàn mi sì ń yọ̀. Ara mi pẹ̀lú yóò sì mí ní ìrètí. Ìwọ yóò fi ọ̀nà ìyè hàn mí. Ní iwájú rẹ ni ẹ̀kún ayọ̀ wà. Àti ní ọwọ́ ọ̀tún rẹ nínú ìròyìn wà láéláé. Ìbùkún ni Ìfòkù kò sí nílé Jésù ọkàn àjà rẹ̀. Èrò gbogbo kò sí bójú láre. Wọ́n rí ẹni mọ́lẹ̀ tí wọ́n ti fẹ́ láìrí. Wọ́n bọ́ lọ́wọ́ ayé pẹ̀lú àníyàn rẹ̀. Wọ́n bọ́ lọ́wọ́ èṣù torí lọ́sàn-án lóru. ẹsẹ̀ ìkànnù. Àyògbò mú wọn mọ́. Ohun ìfẹ́ dídùn látòní lọ wáyé kí ó tún mọ́ wọn mọ́. Ẹ̀yin onírúurú ẹ fi wá sí ẹ lọ.
má ṣe ẹnì kankan bí o ti ń bọ̀ ní o lọ èṣù má ṣe. ní ìgbàgbọ́ àti ìrètí àjíǹde sí ìyè àìnípẹ̀kun nípasẹ̀ Jésù Kristi Olúwa wa àwa fi ọkàn bàbá wa Paul Adéoyè lé Ọlọ́run Olódùmarè lọ́wọ́ a sì fi ara rẹ̀ fún ilẹ̀ erùpẹ̀ fún erùpẹ̀ eérú fún eérú ekuru fún ekuru ní ìdánilójú àti ní àìṣiyèméjì ìrètí àjíǹde sí ìyè tí kò ní pẹ̀kun nípa Olúwa wa Jésù Kristi ẹni tí ó pa ara òṣè wa dà kí ó lè rí bí ara àwọn tìkára rẹ̀ kí Olúwa kí ó bùkún rẹ kí ó sì pa ọ́ mọ́ kí ó ṣojú rẹ̀ kí ó mọ́lẹ̀ sí i lára kí ó sì fi ojú oore ọ̀fẹ́ wò ọ́ kí ó sì fún ọ ní àlàáfíà kí Olúwa kí ó pẹ̀lú yín ẹ jẹ́ kí a gbàdúrà àdúrà Olúwa bàbá wa tí ń bẹ ní ọ̀run kí a bọ̀wọ̀ fún orúkọ rẹ kí ìjọba rẹ dé ìfẹ́ tìrẹ ni kí a ṣe ní ayé bí wọ́n ti ṣe ní ọ̀run fún wa ní oúnjẹ òjò wa lónìí dárí ẹ̀ṣẹ̀ wa jì wá bí a ti ń dárí ẹ̀ṣẹ̀ jì àwọn tó ṣẹ̀ wá má fà wá sínú ìdẹwò ṣùgbọ́n gbà wá lọ́wọ́ fìdísì torí ìjọba ní tirẹ̀ agbára ní tirẹ̀ ògo ní tirẹ̀ ẹ jẹ́ kí a fi ọkàn bàbá wa yìí lé àánú Ọlọ́run ẹlẹ́dàá àti olùràpadà lọ́wọ́ bàbá ọ̀run nípa agbára rẹ ńlá ìwọ fi ẹ̀mí rẹ fún wa àti nínú ìfẹ́ rẹ ó sì fún wa ní ìsọdọ̀tun nínú Jésù Kristi àwa fi bàbá wa Paul Adéoyè lé ìpamọ́ àánú rẹ nínú ìgbàgbọ́ Jésù Kristi ọmọ rẹ àti olùgbàlà wa lọ́wọ́ ẹni tí ó kú tí ó sì tún jíǹde láti gbà wá là ẹni tí ó sì wà láàyè nísinsìnyí àti tí ó sì jọba pẹ̀lú rẹ àti ẹ̀mí mímọ́ nínú ògo àìnípẹ̀kun nísinsìnyí àti láéláé. Ọlọ́run àlàáfíà tí ó mú Jésù Kristi tí inú òkú jáde wá olùṣọ́ àgùntàn ńlá nípa ẹ̀jẹ̀ májẹ̀mú ayérayé kí ó kún ọ pẹ̀lú ohun gbogbo rere gbogbo láti máa ṣe ìfẹ́ rẹ̀ kí ó sì mú ọ ṣe ohun tí ó tọ́ ní ojú rẹ̀ àti kí ìbùkún Ọlọ́run Olódùmarè ti Bàbá ti Ọmọ àti ti Ẹ̀mí Mímọ́ kí ó wà pẹ̀lú yín kó máa bá yín gbé lónìí àti láéláé. Gbogbo ìwé tí mo rí
Adéoyè Ògúnyẹwọ́ Bámiléṣe. Bámiléṣe léṣe dára bí ògbó ògbó rẹ̀ náà dára ọmọ àpènà ọ̀là ọmọ olóko àrọ́tì òdaṣọ dátọ̀ mọ́lẹ̀ ó dá ìtí ọ̀lẹ ò lè gbé alóṣọ má lo tàná òtúndé ọmọ òjòyè kí oyè òun ní jẹ ọmọ adé nídìí àpáta bí àbà ọmọ àjú wọn kò ṣeé wí lẹ́jọ́ ìjà ìlara kò tọ́ bọ̀rọ̀ ogun tólúwa ṣẹ́ ló ní wọ́n lára ọmọ bàdà bárawú ọmọ olówó òdùrú ọmọ ajífepé ṣeré ọmọ aníbírè má lọ ọmọ olúgbó máyà ọmọ alékè jagun ọmọ jagun àṣó ọmọ aṣọ ọmọ ọ̀túnba lórí owó lẹwà ẹmọ̀ṣọ́ owó minimini létí aṣọ àjèyí owó kan àjèjì ọwọ́ kan ọ̀gbẹ́ igba dórí ọmọ ológbò sùn bí ọ̀lẹ kì í ṣe ọ̀lẹ ohun tó máa jẹ ló ń wá ọgbọ́n inú rẹ̀ tó ẹgbẹ̀je ọmọ gbògbà nílẹ̀kùn mámìkàn ọmọ àtàmátàwìn àràmásán kábírọ̀ kó fi onígbèsè yéèmọ̀ ọmọ olóbì wọ́rọ́kọ ẹ̀bá ọ̀nà ọmọ òyìnbó abúto etíta alẹ́ ọmọ ọ̀túnba jájì ọmọ alákòótó ìlẹ̀kẹ̀ ọmọ àràgbá rojú ìjà ọmọ ọ̀jọ́wọ́ olókinlẹ̀ ọmọ abẹ́rẹ́ kò wakọ̀ ó wakọ̀ tán ó ṣenú akàn lójólójó ọmọ à ń ṣe lóde kò tó ti lé ará ilé ẹni jẹni ó ju ìkan lọ àdúgbò ń bẹ̀rù ará ilé ò mọyì ẹni ọmọ àti ó faratì bí òkè súré o súré o súré o ìdáwọ́ fi pàdé lẹ́sẹ̀ Jésù. I'm back to you, Lord. You have been calling me to come back, and I'm back to you finally. Mo ti padà sọ́dọ̀ rẹ bàbá, bàbá ló pè mí pé kémi padà, èmi ti padà sọ́dọ̀ rẹ.